ọjọ́ Ẹtì lónìí Ọlọ́run ọba àánú yóò gbàdúrà gbogbo wa a sì kú ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀ àánú yóò wà wárí o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 17 nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu yóò padà mú ìlérí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ o nítorí pé bó ti ṣe nígbàanì ló tún ṣe nísìnyí. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kazeem Shettima ń ló sọ ọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 16 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí nílùú Àbújá níbi ìfilọ́lẹ̀ ìwé kan eléyìí tí ọ̀kan nínú àwọn tí wọ́n mọ̀ tì fún tẹ̀dọ̀ òfin ní orílẹ̀-èdè Nàìjíríà tó kọ ìwé ọ̀hún eyín amòfin Malam Yusuf Ali SAN níbi ìfilọ́lẹ̀ ìwé ọ̀hún èyí tí gbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Shettima tóun náà wà níbi ìfilọ́lẹ̀ náà ló ti sọ̀rọ̀ ìyànjú ọ̀hún lásìkò èyí tó ń bá àwọn ènìyàn àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Ó ní bá àbá nígbàgbé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní ipa rere èyí tó ti fi lélẹ̀ tóun ti ìtàn èyí tó dáa o nínú òṣèlú. Ó ní bí àpẹẹrẹ bí ẹ bá wo ìpínlẹ̀ Èkó lọ́dún 1999 títí di ọdún 2007 ó ní ọdún 8 èyí tó jẹ́ sáà méjì ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tó sì fi àwọn ìgbésẹ̀ àti ìlànà rere lélẹ̀ èyí tí àwọn gómìnà tí wọ́n ń jẹ lẹ́yìn rẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n tẹ̀lé tó sì ń ṣe ohun tó dáa èyí tó jẹ́ kí orúkọ ìpínlẹ̀ Èkó kó wà lókè téńté lára àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí lórí ọ̀rọ̀ renewed hope yìí ó lóun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé Bọ́lá Tinubu yóò tún padà mú ìlérí rẹ̀ ṣẹ bó ti ṣe ní ìpínlẹ̀ Èkó lọ́dún náà lọ́hùn-ún ni yóò tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ó ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ àdúrà eléyìí tí ó jẹ́ kí ìrìn àjò ọ̀hún kó yá kámákóbò. Ó ní nípa ìdí èyí Bọ́lá Tinubu yóò mú àlá ìṣerere àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìmúṣẹ tá a bá ní sùúrù tó ń ti àforítì pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí Shettima bó ti sọ̀rọ̀ ọ̀hún lánàá nílùú Àbújá. Ẹgbẹ́ òṣèlú Labour Party ti sọ̀rọ̀ jáde o wípé lọ́wọ́ báyìí kò sí nínú èròǹgbà wọn o láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP kí ẹgbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún kí wọ́n parapọ̀ di ọ̀kan ṣoṣo. Gẹ́gẹ́ bí ìròyìn kan tó jáde lọ́jọ́ Ìṣẹ́gun tá a wà yìí èyí tí Atiku Abubakar tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó gbé jáde nílùú Àbújá eléyìí tí wọ́n ní ó ń pè fún ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú Labour Party àti NNPP láti parapọ̀ di ọ̀kan ṣoṣo lábẹ́ orúkọ kan ṣoṣo eléyìí tó jẹ́ pé wọ́n lè ṣiṣẹ́ pọ̀ lọ́dún 2027 kí wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde o láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party eléyìí tó jáde látẹnu agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún eyín ọ̀gbẹ́ni Obiora Ifọ̀ èyí tó gbé jáde ó ní lótìtọ́ àti lódodo lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí Atiku Abubakar òun ló gbé ìgbésẹ̀ náà ó ló béèrè fún ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú Labour Party wọn ò ní ṣe bẹ́ẹ̀ o nítorí wípé oníkálukú ló ní orúkọ tirẹ̀ tí wọ́n lò ó láwọn ò sì ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan láti jàjàgbara orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò gbogbogbò ọdún 2027. Ó ní oko ò ní jẹ́ tí bàtọmọ kó mà láàlà. Ó ní ẹgbẹ́ òṣèlú Labour Party ní kí ọlọ́múdá mú ìyá rẹ̀ gbé ni o kí oníkálukú kó ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni bá pẹran ńlá kó dàjẹ́ o bó sì jẹ́ kékeré náà ló kó sínú tàkúté oníkálukú
kí wọ́n gbà á bí Ọlọ́run ti kọ́ nù. Wọ́n ní ṣùgbọ́n wípé ẹgbẹ́ òṣèlú Labour Party yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n ní kò jọ lákè bẹ́ẹ̀ sì ni kò jọ lóko ìpè Atiku béèrè fún ni, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdáhùn nítorí pé àwọn náà ti fún ní èsì wípé kò sí nǹkan tí jọ bẹ́ẹ̀ o bí kò ṣe pé kó ní kálukú ṣọdẹ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú Labour Party ti fi èsì padà fún ọ̀rọ̀ Atiku. Níbi ìpàdé àpérò àwọn tó ń kó ìròyìn jọ ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigerian Editors, ìpàdé àpérò ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ nílùú Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom báyìí, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, Malam Nuhu Ribadu ti sọ̀rọ̀ jáde níbi ìpàdé ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ o tó jẹ́ pé àná ló pé ọjọ́ méjì èyí tí ìpàdé ọ̀hún bẹ̀rẹ̀. Nuhu Ribadu sọ̀rọ̀, ó ní bá a bá wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí pẹ̀lú bí ètò ààbò bó ti mẹ́hẹ̀, ó ní àwọn ọmọ Nàìjíríà wọn yóò rí wípé kò sí nǹkan tí ń jẹ́ àwọn adigunjalè ògbóǹtarìgì mọ́ o bí kò ṣe wípé àwọn ajínigbé o òun ló tún kù báyìí. Ó ní àwọn ọmọ Nàìjíríà wọn níṣẹ́ ibi yìí wọn ò já àwọn èèyàn lólè mọ́ bí ti tẹ́lẹ̀, ṣùgbọ́n ìjínigbé òun ló ń peléke sí i. Ó ní èyí kò ṣẹ̀yìn bó ṣe jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àwọn adigunjalè bá dá èèyàn lọ́nà wọn ò rí owó gidi gbà mọ́, bẹ́ẹ̀ sì ni wọn kì í rí àwọn dúkìá owó iyebíye gbà mọ́ o lọ́wọ́ àwọn ènìyàn látàrí òfin eléyìí tí ilé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí tí wọ́n ti fi lélẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn èyí tí wọ́n pè ní cashless policy. Ó ní nípa ìdí èyí àwọn ògbóǹtarìgì adigunjalè yìí ló yí orúkọ padà sí àwọn ajínigbé èyí tí wọ́n ń jí ènìyàn gbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló tún sọ pé lára wọn náà ń ló padà darapọ̀ mọ́ àwọn Boko Haram àti àwọn jàǹdùkú tó fi mọ́ àwọn tí wọ́n da ẹkùn Niger Delta rú àti àwọn oníṣẹ́ ibi lápá gúúsù ìwọ̀ oòrùn. Ó ní àwọn igun mẹ́rin iṣẹ́ ibi yìí àwọn ni wọ́n gbìnàyà tí wọ́n yí orúkọ padà kúrò lórúkọ olè. Nuhu Ribadu èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ lánàá níbi tó ti ń sọ̀rọ̀ lásìkò tó ń bá àwọn ènìyàn ọ̀hún tí wọ́n wà níbi ìpàdé àpérò náà nílùú yóò sọ̀rọ̀ ló kí wọn ló sì yìn wọ́n tó ń tí ọ̀rọ̀ ìwúrí èyí tó sọ fún wọn. Ó ní ipa ribiribi o làwọn oníwèé ìròyìn ni wọ́n kó ní orílẹ̀-èdè èyíkéyìí tó bá mọ ìwúlò wọn. Olóhùn á wá rọ̀ wọ́n o láti má sọ àsùnpìyè bákan náà kí wọ́n máa fọ́n rere àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu wọn gbogbo ibi tó bá kù sí kí wọ́n sì máa wí fún ìjọba yálà ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀. Ó ní iṣẹ́ ìròyìn iṣẹ́ ńlá ni ò torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun lè tí ìjọba di sí, ṣùgbọ́n bí ìròyìn bá ti gbé jáde ìjọba yóò gbé ìgbésẹ̀. Ó ní nípa àwọn ìdí èyí lórí àwọn ajínigbé yìí náà Olóhun yóò rọ àwọn oníròyìn láti mú iṣẹ́ ọ̀hún dáadáa kí wọ́n máa fọ́n rere lóòrèkóòrè ibi wọ́n bá sápamọ́ sí kí wọ́n máa fọ́n rere o kí ìjọba kó lè gbọ́ kí wọ́n sì lè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí Malam Nuhu Ribadu bó ti sọ̀rọ̀ ọ̀hún lánàá nílùú Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom. Arákùnrin oní ìṣẹ̀ṣe ìbílẹ̀ tí máa ń sọ̀rọ̀ pátápátá lórí ayélujára eyín ọ̀gbẹ́ni Abdulaziz Adégbọlá tí gbogbo èèyàn mọ̀ sí Tani Ọlọ́run, òun mà ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn ọmọ Yorùbá o láti ṣe àforíjì fún òun lórí àwọn ọ̀rọ̀ àti ìwà tó wù eléyìí tó fà á tó fi di èrò èyí tó ń bẹ nínú ọgbà àmọ́ báyìí. Tani Ọlọ́run èyí tó sọ̀rọ̀ náà wípé òun tọrọ àforíjì pàápàá jù lọ́wọ́ kan nínú àwọn tó gbé òpó ẹ̀sìn Islam dúró èyí tí wọ́n ń pè ní Shehu Labib. Olóhun tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ o nípa àwọn ìwà tóun ti wù èyí tó tako ìgbésẹ̀ òun tó sì sọ òun di èrò ọgbà àmọ́ báyìí. Tani Ọlọ́run tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá ni o àtòun tó lòdì sí ẹ̀sìn Islam àti tó lòdì sí òfin Ọlọ́run ní kí ènìyàn kó dáná sun Kùránì èyí tó sì jẹ́ pé òun hùwà rẹ̀ lótìtọ́ àti lódodo. Tani Ọlọ́run tẹ́ ẹ̀ bá gbàgbé láàrin bí oṣù mélòó sẹ́yìn òun ló mú ìwé mímọ́ Kùránì ló yá tó sì dáná sun tó ṣe fọ́nrán èyí tó fi sórí ayélujára o pẹ̀lú àwọn ọ̀rọ̀ kùngbákùngbé
èyí tó ń sọ sí gbogbo mùsùlùmí àti mùsùlùmọ́, sí gbogbo àwọn ọmọlẹ́yìn ìsìláàmù, èyí tó fa ọ̀rọ̀ ń fa kájà láàrin ìtani ọlọ́run àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe àtìlẹ́yìn fún tó fi mọ́ àwọn mùsùlùmí kó tó di pé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi gbé tani ọlọ́run báyìí. ṣùgbọ́n nílé ẹjọ́ ọ̀hún tí wọ́n wọ wá nínú ọ̀sẹ̀ tá a wà yìí, àtòun àti àwọn tí wọ́n ń bẹ ẹjọ́ rò fún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe ìdájọ́ náà, èyí tí wọ́n ní bí tani ọlọ́run yóò bá kúrò nínú ọgbà àmọ́ yóò sanwó ìtanràn mílíọ̀nù 2 náírà, bẹ́ẹ̀ sì ni yóò wá àwọn onídùúró 2 èyí tó jẹ́ pé wọ́n ń gbé ní agbègbè àyíká ilé ẹjọ́ ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe ìdájọ́ rẹ̀, tàbí wọ́n ń gbé ní ìlú Ìbàdàn tí ṣolúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì ní dúkìá ilé, ilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá owó iyebíye tí onítọ̀hún náà sì ní mílíọ̀nù 2 nínú àpò àpamọ́ wọn kó tó di pé wọ́n lè fi tani ọlọ́run sílẹ̀. ṣùgbọ́n tani ọlọ́run ní síwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó lóun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo mùsùlùmí pátápátá kí wọ́n dáríjì òun nítorí wípé ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó mára lọ́wọ́ nínú ọ̀rọ̀ adájọ́ ọ̀hún èyí tó gbé ìdájọ́ ọ̀hún dìde lórí ọ̀rọ̀ tani ọlọ́run. wọ́n ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ 9 nínú oṣù kínní ọdún 2024 láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. nínú ìròyìn amúlùdùn, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè òyìnbó Atiku Ohun ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gba òun nítorí wípé lọ́wọ́ báyìí òun ò ní iṣẹ́ kankan tóun ṣe èyí tó lè bọ́ òun bọ́ gbogbo ìdílé òun wípé ọwọ́ tó bá sì dilẹ̀ ìlèṣù ń bẹ̀ níṣẹ́ kí èṣù kó má bàa bẹ ọwọ́ òun níṣẹ́ olóhùn rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá òun wá iṣẹ́. bákan náà òun rọ gbogbo àwọn olólùfẹ́ òun kí wọ́n dákun dábọ̀ ṣe àtìlẹ́yìn fóun ó ní ẹni bá jalè ló bọmọ jẹ́ èyíkéyìí iṣẹ́ tó lè máa mú owó wá yálà lọ́sẹ̀ tàbí lóṣù lòun ṣe tán báyìí láti ṣe. gbajúgbajà arákùnrin òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó ọ̀hún Atiku ọ̀hún ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu tó sì ń sọ ipò tóun wà. ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lòun ò ti kópa nínú sinimá àgbéléwò kankan bí ti ń kó kéré mọ́. ó ní àwọn tí wọ́n sì ń gbé sinimá ọ̀hún jáde wọn ò pe òun olóhùn sì ń bẹ láyé bẹ láàyè, àìsàn kò ṣe òun ṣùgbọ́n kò sí iṣẹ́ kankan lọ́wọ́ òun báyìí. èyí sinimá àgbéléwò tàbí tọlọ́sẹ̀ẹ̀sẹ̀ kò sí nǹkan kan tí wọ́n pe òun sí, bẹ́ẹ̀ sì ni bí èèyàn ò ṣe kò lè jẹ ó ní kò sí nǹkan kan tó òun ṣe kó má di wípé òun yóò padà sí ẹni tí ó máa bẹ àwọn ènìyàn lẹ́gbẹ̀ẹ́ títì kó tó di pé òun jẹ àbí òun mu. olóhùn rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àwọn olólùfẹ́ òun èyí tó bá ní iṣẹ́ ajé tó lè máa mú owó àti jíjẹ wá sí ẹnu òun kí wọ́n dákun dábọ̀ kí wọ́n pe òun sí bó sì jẹ́ sinimá àgbéléwò náà ni kí wọ́n dákun dábọ̀ kí wọ́n pe òun sí gẹ́gẹ́ bí Atiku bó ti fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára ó ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń bẹ̀ iṣẹ́ àti jẹ àti mu ó ti nira fún òun báyìí. nínú ìròyìn eré ìdárayá, ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní orílẹ̀-èdè England lọ́wọ́n Mikel Arteta òun ni àjọ eléyìí tó ṣe ìṣàkóso bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá FA ni wọ́n ti pè lẹ́jọ́ báyìí pẹ̀lú pé yóò sanwó ìtanràn lórí ọ̀rọ̀ kùngbákùngbé kan eléyìí tí Mikel Arteta tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Arsenal tó sọ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ rẹ̀ tí í ṣe Arsenal àti Newcastle tó wáyé ní ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí tẹlifíṣàn èyí tó ń ṣe àkọsílẹ̀ bí òjòrò bí ìwà lórí pápá òwò ṣe àfihàn góòlù kan eléyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle tí wọ́n gbá wọnú àwọn Arsenal níbi tí wọ́n ti ní lẹ́yìn àyẹ̀wò ọ̀hún ó fi hàn wípé lótìtọ́ àti lódodo ọ̀nà tí ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle gbá bọ́ọ̀lù ọ̀hún wọnú àwọn Arsenal ọ̀nà èyí tó tọ̀nà ni. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ akọ́nimọ̀ọ́gbá Arsenal Arteta ó sọ àwọn ọ̀rọ̀ kan èyí tó kù díẹ̀ káàtó èyí tó ta àbùkù bá àwọn tí wọ́n ṣe atọ́kùn bọ́ọ̀lù ọ̀hún lórí pápá àti ikọ̀ FA èyí tó fà á kí àjọ ọ̀hún kí wọ́n sọ wípé yóò sanwó ìtanràn bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fọwọ́ san nídìí bó ti wà nìyẹn lápá ti Arteta. nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ní orílẹ̀-èdè England lọ́hùn-ún
àwọn náà ti sọ di mímọ̀ wípé ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Gíláńdì tún máa ń gbá ọwọ́ iwájú yìí tí í ṣe ọdún 27 eyín Ivan Toney ni àwọn yóò ṣe kíni pẹ̀lú rẹ̀. Wọ́n ní ní ìgbà tí sáà rẹ̀ yóò bá fi parí àti àdéhùn tí ń bẹ láàrin Brentford àti Ivan Toney, àwọn yóò rí dájú pé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún ó tún kíwọ́ bọ ìwé àdéhùn mìíràn pẹ̀lú wọn láti máa tẹ̀síwájú nítorí pé wọ́n ti ń gbọ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ti ń ṣẹ́wọ́ sí ọmọ ọ̀hún, ṣùgbọ́n látàrí bó ṣe ń ṣe dáadáa wọ́n làwọn ò ní fi sílẹ̀ kó kúrò nínú ikọ̀ wọn. Lákòótán nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ báyìí láti pe ọmọ orílẹ̀-èdè Brazil èyí tó ń di àrígbọ̀ngbọ̀n pápámú yìí eyín Andre Santos ni wọ́n ti ní àwọn yóò pè kó máa bọ̀ padà kúrò nínú ikọ̀ Nottingham Forest èyí tó wà. Ọmọ ọdún 19 ọ̀hún lọ ni láti ìgbà tí wọ́n ti gbé lọ sínú ikọ̀ Nottingham Forest kò fi bẹ́ẹ̀ gbá bọ́ọ̀lù dáadáa tó bí kò ṣe wípé ńṣe ló ń jókòó sórí bẹ́ǹṣì. ìdí rẹ̀ tí wọ́n ṣe ni wọ́n yóò pe Andre Santos kó máa bọ̀ padà nínú ikọ̀ Chelsea láti wá máa tẹ̀sí ọwọ́ iwájú nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. ṣé ojú títí di ojúmọ́ ọ̀la yẹ́tùn aláǹfààní sí ọ̀tún èmi. mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọrùn nínà wá o. fún mi Adénúgà lẹni tó múrìn lọ wá sí ojú amóhùnmáwòrán yín. eré àtayọ̀ náà fi pàdé o. ẹ ṣeun gan, a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.